Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Amen. 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 That's what I'm saying. Síwájú, a máa fáyé ṣe kí ní kọ̀. Ẹ̀tọ́ yóò dájú pé ṣe o. Èmi rọ̀ ní dájú pé o ṣe o. A máa sáré pé hallelujah 176. Wá tún lò. Ó dún mi, ó dún mi. Láti yẹ. Wọ́n ti lò pé ìtọ́jú akẹ́kọ̀ọ́ ní ìdájọ́. Ìlú ìṣẹ̀. Ok, ẹ ká hallelujah 76. Ìwọ́n ọjọ́ ìwọ̀n ti ní ìlú mi ni. Dọ́kẹ́, òṣèlú mi bẹ̀rẹ̀ ni. Yàrá ti lọ́wọ́ ìgbẹ́lẹ̀ mi. Ìgbẹ́lẹ̀ mi. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún privilege tí mo ní láti gbàdúrà. Orí last 2 weeks ni àti láti yí disco. Àgbàdo mi kò gbà. Nígbà sọ́n last week ilẹ̀ ẹgbẹ́ mi ọ̀gẹ̀rẹ̀ kẹ́jẹ́ kí n wọlé àti kí n wọlé ilé ìbáyìí. Èkú ẹ̀mẹ́. Tẹ̀lé yìí. Ọmọ bàbá ti wà. Èkú olódùn bí ẹni ló ń ṣe báyìí. Gbogbo wọ́n sì kò wọ́n ti jẹ́ àdìgbọ́dọ̀ bẹ̀rẹ̀ kẹ́jẹ́ kí n wọlé. Ẹ jẹ́ ìdíjú fún àdúrà. Ní orúkọ Jésù. Ẹ jẹ́ ẹ̀bọ́ fìlà yẹn. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀bọ́ fìlà yẹn. Ẹ gbàdúrà lọ sí ẹ̀bọ́ dájú lè ká bọ́ fìlà. Ní orúkọ Jésù. Ò bá lẹ̀ ṣàmì o. Ọmọ òkú kún fún ipá àtàgbà àwọn èèyàn ọ̀gọ̀. Olúwa tọ́kọ́ orúkọ Jésù. Ṣèbí wọ́n yí láti kàn sọ pé kò sí wí kò sí gbò. Olúwa tọ́kọ́ orúkọ Jésù. Ìwọ yìí jẹ́ tọ́mọ fẹ́ lùyọ̀ lásìkò ìjọba. I wanted to beat that all lumba. Mo dí pẹ̀lú ẹ̀ torí mo sọ̀rọ̀ tí o lè tó sọ. Ó sọ pé àgbájú olùjọba. Ó ní particularly dájú ògbádùn. So bàbá orúkọ Jésù. Ọmọ ní bẹ́ẹ̀sì ní ọ̀nà tó ń sọ yìí. Ìgbà tẹ́lẹ̀ ẹni dájú ògbádùn kí ni wọ́n sọ? Mo ní wẹ̀rẹ̀ gbogbo orúkọ. Ẹgbẹ̀rún wọlé. Láti kò sí kan tó bá kọ́ máa bẹ́ẹ̀ wọlé. Wọ́n ní ọ̀gbẹ̀rún wọlé. Láti kò sí kan ẹgbẹ́ ìyàwó ẹgbẹ́ ìyàwó. Ṣé wọ́n ti ní ìsinmi? Ẹgbẹ́ ìwọ̀n ti program. Ẹgbẹ́ ìwọ̀n ti wọlé náà. Ẹgbẹ́ ìwọ̀n ti program bí ìlú lọ sí bẹ̀rẹ̀. Ẹgbẹ́ ìwọ̀n kò sí kan. Ẹgbẹ́ tó yẹ ẹgbẹ́ báyìí. Adigbẹ́ni wọlé orúkú mi bì. Ṣèbí ló ní wọ́n ẹgbẹ́ rẹ̀ wá. Bẹ̀mí wọlé orúkú mi. Wọ́n yẹ kó ṣe é sí òṣèré sí ìbí. Láti tí wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́ tí wọ́n máa bínú o. Sáàpẹ̀rù wọlé wọ́n ti bá wọlé fún ilẹ̀. Ẹ̀yà prógrámù yẹn máa ṣe mi. Láti kí ìyá program. Ẹ̀yà máa ṣe mi. Lórí wọlé. Ní báyìí, mo fẹ́ gbé bàbá mi nínú Olúwa. Bàbá mi ti ẹgbẹ́ ọlọ́run lọ́dọ̀ ayé wọn. Bàbá mi ti ẹgbẹ́ ọmọ sí IPM bàbá. Bàbá mi ti àwọn akọrin tí a ní ọmọ ìtàwọn fún gbọ́ wọlé. Tí a bá sọ fún padà ní ayé. Ó rò bá ẹ ti kí wọn tẹ́lẹ̀. Ẹ dá ìṣẹ́ bẹ́ẹ̀.
ìjọba bàbá ẹ má kí wọn bá. àwọn ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí a ti fìwé pé ló ti wà lórí ìjókòó ṣùgbọ́n kó tó ní kí a máa pè wọ́n àwọn akọni á ní orin àbẹ́kọ̀ tí a fẹ́ kọ ẹ máa bá wọn ká lọ. àṣàjọ̀dún àìbílẹ̀ àlùkò àlẹ́lúyà Dábì ti ní káyọ̀ kèrèbé pọ̀ kèrèbé pọ̀ pọ̀ pọ̀. Ẹ ká fi òun bẹ̀rẹ̀. Ẹ gbọ́dọ̀ ẹ ṣe ẹgbẹ́ àwọn tó gbọ́dọ̀. Ok, ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí wọ́n ti wà lórí ìjókòó bí a ṣe sọ àti àwọn ìránṣẹ́ ọlọ́run tí a fi wé pé ìránṣẹ́ ọlọ́run àlàyé kọ̀ọ̀kan ní ìkọ́gbò ẹgbẹ́ ẹlẹ́rìí ẹ̀kọ́ àwọn èèyàn gbọ́. ìránṣẹ́ ọlọ́run kẹ̀kẹ́ tí a tó fi wé pé àwọn náà fi ìránṣẹ́ ọlọ́run kẹ̀kẹ́ ìkànnà ẹ̀yìn náà ẹ̀kẹ́ ẹlẹ́rìí yá. gbogbo èèyàn bí wọ́n ti lé ní ẹgbẹ́ tó sì lé. Dábì sẹ́tìmíkọ́ ṣiṣẹ́ òṣèlú rẹ̀ á lè dàbí ní ìsìn. O ṣe o, yes sir. O ti pè mí tẹ́lẹ̀ àrí. Mo ti pè mí tẹ́lẹ̀ dáhùn sọ́fẹ́ ṣe tún yé pè mí. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.